mo ń sọ láàárọ̀ yìí gbogbo ọlọ́pàá tí wọ́n bá gbé ẹjọ́ Quadri tí wọ́n gbé síwájú rẹ̀ tó wá ń dọwọ́ bò ó tí ó fẹ́ kí àwọn òbí Quadri orí ìdájọ́ òdodo gbà ikú gbóná lọ́mọ tí nínú oko. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ bá wà lórí ẹjọ́ Quadri tí wọ́n ń sọ pé pásítọ̀ kan tó jẹ́ pé pásítọ̀ kan àtọmọ rẹ̀ pẹ̀lú girlfriend ẹ̀ ni wọ́n padà allege pé wọ́n wà lórí bí ọmọ yẹn ṣe kú tí wọ́n wá ń ṣe ẹjọ́ yẹn rádaràda. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ mọ òdodo tó jẹ́ pé ẹ fẹ́ dọwọ́ bo òdodo, ẹ fẹ́ da ojú ẹjọ́ yẹn, ẹ fẹ́ dabolẹ̀. Gbogbo oyè yín pátá tẹ́ ẹ bá bí gba ọmọ pẹ̀lú ògo Ọlọ́run ikú gbóná ikú ẹ̀sìn làwọn ọmọ tí ń kú. Ṣùgbọ́n gbogbo ọlọ́pàá tí wọ́n bá dìde lórí ẹjọ́ yẹn tí wọ́n dọwọ́ bo òdodo torí pé gbogbo wa náà lábímọ. Gbogbo wa náà lábímọ. Ṣerú ẹjọ́ yìí ni wọ́n máa dọwọ́ bò, ṣerú ẹjọ́ yìí ó ní wọ́n máa ń ṣe báṣabàṣa. Torí ẹ̀ ló jẹ́ máa pe Prince Adémúyìwá, Prince Adéjọbí, Prince Múyìwá Adéjọbí tí wọ́n jẹ́ PRO ọlọ́pàá. Mo mọ̀ pé Prince Múyìwá Adéjọbí mo mọ̀ pé wọn kì í dọwọ́ bo òdodo. Wọ́n máa ń ṣe dáadáa, wọ́n dẹ̀ máa ń wá kí ìgbẹ́jọ́ òdodo kí òdodo ó farahàn lórí gbogbo ẹjọ́ tí wọ́n bá ti gbé síwájú wọn. Mo ń fàsìkò irọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti Federal, láti Abuja. Mo ń fàsìkò yín bẹ̀yìn lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ogun State. Eléyìí tí wọ́n allege pásítọ̀ látara ọmọ tí wọ́n lọ sọnù tí wọ́n rí tí wọ́n dẹ̀ trace ẹ̀ dé ọ̀dọ̀ pásítọ̀ kan nílùú Ogun State. Tá a dẹ̀ ń gbọ́ pé wọ́n ní pásítọ̀ yẹn òun lọ lórí àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n pa ọmọ yìí. Bàbá tí wọ́n pa ọmọ rẹ̀ yìí ó ti ta mọ́tò, ó ti tagbá, ó ti tàwo, ó ti tàkòkò bàbá sásùn. Ó ti sanwó tracker, ó ti sanwó lórí ipò ọmọ rẹ̀ kú. Lórí ipò ọmọ rẹ̀ kú, ẹ wo orílẹ̀-èdè tá a wà. Tá a bá ń sọ̀rọ̀ nípa Nàìjíríà negatively ìta máa rí tá a fi máa sọ̀rọ̀ rẹ o. Ìjọ yẹ kí wọ́n tún máa gbó lọ́wọ́ ẹni tó ọmọ rẹ̀ kú tí ń wá ọmọ ká tó bá wá ọmọ rẹ̀. Gbogbo iṣẹ́ ọlọ́pàá, gbogbo ẹ̀yin amòfin. Ẹni tó wà nínú ìbànújẹ́ títún wá ń sáré kiri láti wá owó ọta mọ́tò ọta gbogbo nǹkan ní ẹ̀ pé àlọ́ ọmọ mi gbọ́dọ̀ jẹ́ rírí. Ó tún wá ná owó yìí. Ẹ̀tọ́ àwọn ọlọ́pàá tó wá ń ṣe ẹjọ́ yẹn báṣabàṣa. Wọn àtún fẹ́ kó ní ìdájọ́ òdodo gbà. Prince Múyìwá Adéjọbí, PRO, PPRO. Gbogbo tí ń jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá èèyàn dáadáa ni. Gbogbo ìran ọlọ́pàá pátá àwọn èèyàn dáadáa ń bẹ nínú yín. Àwọn èèyàn gidi ń bẹ nínú yín. Ẹ wo ẹjọ́ Hafsat ọmọ tó wà ní ọmọ Ìlọrin yẹn. Ẹ rí i pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe dáadáa. A dẹ̀ pírẹ́sì wọn, a yìn wọ́n lórí pé wọ́n ṣe dáadáa. Pẹ̀lú bí wọ́n ṣe mú Abdulrahman. Ǹjẹ́ gbogbo ọlọ́pàá ní í ṣe báyìí? Àwọn ọlọ́pàá kan ń bẹ kàńdá ni wọ́n ìṣẹ́ni rẹ o. Gbogbo ẹni tí ẹjọ́ ọmọ tí wọ́n bá ti gbé ẹjọ́ ikú pé bọ́yá èèyàn pààyàn wọ́n gbé déwájú rẹ̀. Gbogbo ọlọ́pàá tí wọ́n bá ti gbérú ẹjọ́ ìdéwájú rẹ̀ tí bá ti ń dọwọ́ bò ó tó fẹ́ ra ẹjọ́ ìláyè tó fẹ́ ṣe ẹjọ́ ìbáṣabàṣa káwọn tó lẹ́jọ́ wọn bá rí ìdájọ́ òdodo gbà ikú gbóná lọmọ tí ló máa kú o. Ẹ̀yin náà máa rí kú ọmọ ni o. Gbogbo ọlọ́pàá tí ó bá ti jẹ́ ká rí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú Quadri àwọn ọmọ tí inú òkùnkùn òjijì wọn kú mọ́ ẹ lójú ni o. Àwọn ọmọ tí náà máa kú mọ́ ẹ lójú ni o. Gbogbo ọlọ́pàá, gbogbo ẹ̀yin ọlọ́pàá nílùú Ogun State, gbogbo ẹ̀yin ọlọ́pàá tí ọ̀rọ̀ ẹjọ́ Quadri bá déwájú yín tẹ́ ẹ bá ti dọwọ́ bò ó tẹ́ ẹ ṣèké tẹ́ ẹ gbàbọ̀dè fún àwọn òbí Quadri lórí ọmọ tí wọ́n ti rán ní skul tó ti invest lé lórí tẹ́lẹ̀ tí ń ran kan pé káwọn ọmọ jẹ́ǹjẹ́ ọmọ yìí. Àwọn kan dẹ̀ wò sùnsùn wọ́n dẹ̀ ní ọmọ yìí légbodò lójijì. Kírú ẹjọ́ yìí tún wá dé ọ̀dọ̀ wọn lẹ́jọ́ tó ti fojú hàn tí wọ́n ti mú girlfriend àwọn tí wọ́n transfer owó nínú àsùnwọ̀n wọn nínú àsùnwọ̀n ọmọ ìsọ́dọ̀ wọn wọ́n ti rí kò yẹ kírú ẹjọ́ yìí ó tún wọlé mọ́. Ibo lòkú Quadri wà? Níbo ni wọ́n ṣe sí? Wọ́n ní wọ́n ti lọ wú òkú yẹn according to bọ́yá arọ́ bọ́yá òótọ́. Ṣùgbọ́n nígbà tí ẹjọ́ yìí ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá ó yẹ kí ìgbésẹ̀ tó lákin ó yẹ ó ti wáyé. Kò yẹ kí bàbá àti àwọn òbí Quadri ọmọ rárẹ̀. Ẹ wo bó ṣe ń lálà sí. Walitakun minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkari wa ulaika humul muflihuna. Ó yẹ ká rí nínú àwọn ọlọ́pàá láwọn tí wọ́n máa pèpè síbi tó dáa tí wọ́n máa ṣe dáadáa tí wọ́n máa pàṣẹ rere tí wọ́n máa kọ̀wà bàjẹ́ ó ń bẹnu àwọn ọlọ́pàá o. Ó ń bẹnu wọn ṣùgbọ́n àwọn kàńdá tó jẹ́ pé gbogbo ayé ọba àkútán owó òbọ̀bẹ́ bribe tí wọ́n fẹ́ gbà yẹn tí wọ́n bá ti gbà wọ́n á bá ti rí gbà wọ́n á dojú ẹjọ́ bolẹ̀ ni. Gbogbo owó òbọ̀bẹ́ owó bribe ẹ lọ mú gbáwá ẹ lọ máwo wá lẹ́ni tí ọmọ rẹ̀ kú ẹni tó ọmọ rẹ̀ kú ẹ tún wá ń dà láàmú sọ yẹ kí ilé yọ ṣẹlẹ̀. Ẹ bá mi táàgì bàbá wa Múyìwá Adéjọbí èèyàn dáadáa ni wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé kalẹ̀ fún ìjọmọ́nìyàn wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ ṣùgbọ́n àwọn kàńdá inú rẹ̀ sì
wọn jẹ́ kí iṣẹ́ yín ó yọ gbogbo iléeṣẹ́ ọlọ́pàá pátá alùyìn lọ́gbẹ̀ẹ́ ẹnu ẹkú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe agbóṣùbà fún yín kò ní sùn kò ní rẹ̀ yín. Ikú Quadri yìí ọba àwọn ẹnu jẹ́ ẹ bá wa ṣèwádìí lórí ẹ̀, ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ẹ̀. Níbo lòkú Quadri wà nígbà tí Abrahaman tí wọ́n pa tí Abrahaman pa sọ nílọrin, gbogbo wa ìlàjáde aṣọ ní lórí. Nígbà tí mùsùlùmí pa ọmọ tó tún pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ nílọrin, aṣọ̀rọ̀ lé lórí. Kò wá ní dá kí pásítọ̀ kan ó pa mùsùlùmí, kí pásítọ̀ kan ó pa èèyàn, apart from ẹjẹ́ àti ẹ̀yọ ọ̀rọ̀ ẹ̀sìn, ẹjẹ́ ayọ́ kúrò níbẹ̀, ẹjẹ́ gbọ́rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́. Ìjọ dá kí èèyàn pa ẹ̀mí téèyàn ò lè dá, kì í sọ̀rọ̀ ẹ̀sìn láńsọ. Ẹ̀mí téèyàn ò lè dá, ó jẹ́ kìrìsìtẹ́nì ni, ó jẹ́ mùsùlùmí, ó jẹ́ babaláwo ni, irú èèyàn tí ì bá ṣe, ìjọ dá kéèyàn pa ẹ̀mí tí ò lè dá. Allegedly wọ́n ní pásítọ̀ yìí àtàwọn ọmọ rẹ̀ àti àwọn tí ń ṣiṣẹ́ fún ni wọ́n pa Quadri. Ẹ bá wa ṣèwádìí, bàbá ọmọ ìsanwó tracker lọ́nà 2 sọ́nà 3. Síbẹ̀síbẹ̀ ìdájọ́ òdodo tí ìfẹsẹ̀ múlẹ̀ o, àti ìmọ̀ ibi tí Quadri wà o, àti ìmọ̀ tí ń ṣẹlẹ̀ o. Quadri ń bẹ láyé ni kò sí láyé mọ́ ni o. Lóòótọ́ ni wọ́n lọ wú òkú Quadri, wọ́n wú, ó yẹ ká ti rí àbájáde. Ṣùgbọ́n àwọn tí ń bẹ nídìí ẹjọ́ yìí torí rìbá tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn òbí bàbá yìí, lọ́wọ́ àwọn òbí Quadri, wọ́n á sí ẹjọ́ yìí dáadáa, kò tẹ́ wa lọ́rùn. Gbogbo wa la bímọ, gbogbo ẹni tí ẹjọ́ Quadri bá gba wájú rẹ̀ kọjá nínú ọlọ́pàá tó bá sí yọ̀bọ̀yọ̀bọ̀, onú òrìkú ọmọ yóò sì dààmú kó tó kú láyé. Gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá gbé ọ̀rọ̀ Quadri déwájú rẹ̀, ẹ wo bá ṣe fọ́n jáde nígbà ọ̀rọ̀ Hausa, ẹ wo bí gbogbo àfáà ṣe fọ́n jáde. Pásítọ̀ mélòó ló jáde ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Quadri? Pásítọ̀ mélòó tó bá jẹ́ pé àfáà kan ni wọ́n allege pé òun ló pa Quadri? Ẹ ti rí bí gbogbo social media ó ti gbóná. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé àfáà kan ni wọ́n allege tí wọ́n sọ pé ikú Quadri o, ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n trace ẹ̀, ọ̀dọ̀ àfáà kan ni wọ́n trace ẹ̀ sí, gbogbo àwọn èèyàn ó ti jáde. Kí ló dé tó wá jẹ́ sí pé wọ́n pa Quadri, orí social media wá dákẹ́ rọ́rọ́, orí social media wá dákẹ́ minimini. Ẹ méjì àṣàbòsí mọ́, àbòsí ò dáa, àbòsí ò lérè. Odidi ẹ̀mí là ń sọ yìí, bàbá wa PPRO Prince Adémúyìwá, Prince Adéjọbí Múyìwá, ẹ dákun, ọ̀rọ̀ Quadri ó jẹ wá lógún. Àwọn òbí Quadri ti wà nínú wàhálà, wọ́n wà nínú ìdààmú. Walitakun minkum ummatun yad'una ila al-khayr, ó ń bẹ nínú yín. Àwọn tó ń ṣe dáadáa tí wọ́n ń pèpè lọ síbi dáadáa, tí wọ́n ń ṣe dáadáa, wọ́n ń bẹ nínú ọlọ́pàá. Àwọn ọlọ́pàá gidi pọ̀, àwọn ọlọ́pàá dáadáa pọ̀, ṣùgbọ́n àwọn ọlọ́pàá tí ẹjọ́ Quadri ń bẹ lọ́dọ̀ wọn, wọ́n ṣe dáadáa. Àwọn ọlọ́pàá tí ẹjọ́ Quadri, àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ẹjọ́ Quadri tí wọ́n pa nílùú Ògùn State, wọ́n ṣe dáadáa. Ọ̀gá ọlọ́pàá á fi àsìkò ìròyìn ẹ bá wa gbé ẹjọ́ Quadri kúrò lọ́dọ̀ wọn tó bá ti lè ṣe. Ọ̀gá ọlọ́pàá PPRO á fi àsìkò ìròyìn èèyàn dáadáa níyín, ẹni tí máa fẹ́ kí ìdájọ́ òdodo kó fẹsẹ̀ múlẹ̀ níyín. Àwọn tí ń ṣẹjọ́ Quadri nílùú Ògùn State lórí àwọn tí wọ́n pa Quadri, wọ́n ṣe dáadáa. Ọwọ́ tí wọ́n fi mú ọ̀rọ̀ ọmọ tó kú yẹn ò tẹ́ wa lọ́rùn. Ẹ wo àwọn ọlọ́pàá tí wọ́n hàndù kéèsì Hausa nílùú Ìlọrin, ẹ wo bí wọ́n ṣe dáadáa, adẹ̀yìn wọn. Ọmọ jáde ilé ó ti lọ bí oṣù 2 sísìn, ẹ wá rí ẹnì kankan pàtó, ẹ tí ì rẹ́nì kankan mú. Ọ̀rọ̀ ikú Hausa kò pósù 2, kò pósù kan. Ikú Hausa nílọrin kò pósù kan. Ó ti wá lọ bí oṣù 2 tí wọ́n ti pa Quadri, àti wọ́n ń gbọ́ pé wọ́n ti lọ wú òkú Quadri lẹ́gbẹ̀ẹ́ church. Bóyá ọ̀rọ̀ ni bóyá òótọ́ ni, ìyẹn ò tí ì yé wa o. Ṣùgbọ́n ó yẹ ká ti rí òkodoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ó yẹ kí òdodo ti jáde lórí ọ̀rọ̀ yìí. Àwọn ń da ẹjọ́ rú, àwọn ń da ẹjọ́ yẹn, wọ́n ń dá síbáṣíbó. Tẹ́yìn náà dẹ̀ bímọ, gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà ní ìcháàjì ọ̀rọ̀ Quadri, ẹ dẹ̀ bímọ. Gbogbo oyè yín tẹ́ bá dọwọ́ bo òdodo, lórí ikú Quadri, ẹ̀yin náà ò rí kú ọmọ. Gbogbo ọmọ yóò kú òjijì. Gbogbo oyè yín tẹ́ fọwọ́ bo òdodo lórí ikú Quadri. Tẹ́ mọ àwọn tí wọ́n pa Quadri, ṣùgbọ́n tẹ́ fẹ́ fọwọ́ bo òdodo mọ́lẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run tẹ́ bá bí gba ọmọ kò ní kù kàfẹ́ yìí náà. Gbogbo oyè yín tí wọ́n gbé ẹjọ́ Quadri déwájú yín pé kẹ́ ẹ bá wọn ṣèwádìí, ṣùgbọ́n tẹ́ mọ òdodo, ṣùgbọ́n tẹ́ fẹ́ sọ òdodo lórí ẹ̀, tẹ́ fẹ́ fọwọ́ bo òdodo, tẹ́ fẹ́ dojú ẹjọ́ náà rú, tẹ́ bá bí gba ọmọ kò ní kù kan pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Bàbá ọmọ yẹn ó ti di jàlàjàlà, ó ti di dandan, ó ti ta mọ́tò, ó ti ta ń tó ní lórí kó lè rí ìdájọ́ òdodo. Ẹ wá ń da bàbá rẹ̀ láàmú, ẹ ń da lọ dàbọ̀, ó tún sanwó lórí ikú ọmọ rẹ̀, ó ti wá ń sanwó ní tẹ́ bá bá ṣiṣẹ́ tó gbé fún yín, ṣe bá ṣàdúrà fún yín, ẹ wù àdúrà. Gbogbo oyè yín tẹ́ ń gbowó lọ́wọ́ bàbá Quadri lórí ikú ọmọ, ẹ tún wá ń dà láàmú. Gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà ní ìcháàjì ẹjọ́ náà, tẹ́ ẹ dà láàmú, àfẹnjí ọba dà láàmú lókù. Gbogbo yín ẹ rí ikú ọmọ. Àwọn ọmọ tí inú ọmọ kú lójú ayé yín ni,
àfi tẹ́ ẹ bá sí òdodo lórí ẹjọ́ náà, àfi tẹ́ ẹ bá ṣe dáadáa lórí ẹjọ́ náà. Lópin ìgbà tó bá jẹ́ pé ẹ fẹ́ fọwọ́ bo òdodo mọ́lẹ̀, ẹ ṣetán láti jẹ́ kárí ìdájọ́ òdodo gbà. Pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀yin náà rí pé ọmọ yín ó kú lójú ayé yín. Ẹ wo ọ̀rọ̀ Hausa, mùsùlùmí ni Hausa, mùsùlùmí ni Abdulrahman tó pa Hausa. Ẹ wo bí gbogbo àwa àfáà bá a ṣe jáde sórí social media lórí ọ̀rọ̀ Hausa. Àwọn ẹni pásítọ̀ kan pa Quadri nílùú Ògùn State. Ẹ dákun, pásítọ̀ mélòó ló ti jáde lórí ọ̀rọ̀ yìí? Oníṣẹ̀ṣe mélòó ló ti jáde lórí ọ̀rọ̀ yìí? Tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n sọ pé yó pa Quadri, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti jáde. Ẹ jẹ́ fàbò sílẹ̀. Ẹ jẹ́ fi àbò. Pásítọ̀ mélòó ló ti jáde lórí ọ̀rọ̀ yìí, lórí ọ̀rọ̀ Quadri? Àwọn bàbá Quadri ti lọ. Oríyọmí Hamzat kò ní bàjẹ́ fún yín. Oríyọmí òkìkí ọmọ Amusa pẹ̀lú ògùn Ọlọ́run ò ní rí kú ọmọ. Ìgbésí ayé rẹ̀ ò ní bàjẹ́. Wọ́n wá sá lọ bá Oríyọmí Hamzat nígbà tí wọ́n rí ibi sá sí. Gbogbo ibi tí wọ́n sá sí, ẹ̀gún náà fi sọ́wọ́. Gbogbo àwọn tó yẹ kán gba bàbá Quadri ṣe náà tó ń nà wọ́n pàṣán. Iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sá lọ tó yẹ kán ti rí ìdájọ́ òdodo gbà. Subhanallah. Gbogbo ẹ̀yin tí ẹjọ́ Quadri wà níwájú yín tẹ́ ń ṣe síbáṣìbò pẹ̀lú ògùn Ọlọ́run, ọmọ tí ń lò kú lójú ayé yín. Àfi tẹ́ ẹ bá ṣe ẹjọ́ dáadáa, tẹ́ ẹ ṣe dáadáa lókù, tẹ́ ẹ bá ṣe dáadáa lórí rẹ̀, tẹ́ ẹ wà bias lórí rẹ̀, ẹ ní rí kú ọmọ yín ò ní kú lójú ayé yín. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ dọwọ́ bo òdodo, ẹ fẹ́ kí wọ́n rí ìdájọ́ òdodo gbà, ẹ gbọ́mọ sí lójú ayé yín. Ọlọ́run wọlá inú àwẹ̀ tá a wà yìí, yóò wọlá pé Ọlọ́run ọba ò fẹ́ rọ́, ṣùgbọ́n ọmọ aráyé ò fòdodo. Ọlọ́run wọlá pé kò fẹ́ràn àbòsí, kò fẹ́ ká ṣàbòsí. Ẹni ó bá pààyàn dandan ni ká pa. Ẹni ó bá ti pààyàn dandan ni kí wọ́n parú ẹni bẹ́ẹ̀. Láti bí oṣù méjì, láti oṣù méjì pẹ̀lú adúrú ẹ̀rí tí àwọn bàbá Quadri tí wọ́n kó wá yẹn, ìjọ ẹ̀kan dààmú tó bá wọn. Afusa gan tí wọ́n ti gé ẹran rẹ̀, tí wọ́n ti pín ẹran rẹ̀, tí wọ́n ti pín káàkiri. Àwọn ọlọ́pàá mọ̀ síwádìí, wọ́n mọ̀ rí i. Kọ̀mọ̀tọ́sẹ̀ kan ká tó wá sọ Quadri odidi ọmọ láàrin oṣù kan, oṣù méjì. Ẹ wá tí ṣiṣẹ́ ìwádìí kẹ́ ẹ fi mọ ibi ẹ wá fẹ́ dojú ẹ jọ̀ǹrú, ẹ fẹ́ dojú ẹ bolẹ̀. Tẹ́ ẹ bá bí gba ọmọ kò ní ẹ̀kú kan o. Gbogbo ẹ̀yin ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá abàjìkò ìròyìn afibẹ̀yìn, ẹ dákun àwọn tí wọ́n wà nídìí ẹjọ́ Quadri nílùú Ògùn State, ẹ bá gba ẹjọ́ ń kó lọ́wọ́ wọn. Ẹ bá wá àwọn èèyàn gidi tí wọ́n ní bíbí ire, tí wọ́n jẹ́ ni ire, táwọn náà jẹ́ abiyamọ, tí wọ́n dẹ̀ kọjá pé tí wọ́n gbàdúrà kí wọ́n rí kú ọmọ. Ẹ bá wá gbé ẹjọ́ fún wọn. Ẹ bá wá gbé ẹjọ́ fún wọn kí wọ́n ṣe é. Torí pé àwọn tí wọ́n ń ṣe ẹjọ́ Quadri, àwọn ọlọ́pàá tí wọ́n investigate ẹjọ́ Quadri nílùú Ògùn State, wọ́n à ṣe tẹ́ wa lọ́rùn. Bí wọ́n ṣe ń ṣe ọ̀tẹ́ wa lọ́rùn, wọ́n ti gbàbọ̀dè lórí ọ̀rọ̀ ẹjọ́ Quadri, lórí ikú Quadri. Àwọn ọlọ́pàá ìlú Ògùn, àwọn ọlọ́pàá tí wọ́n wà ní charge ẹjọ́ Quadri lógùn State, wọ́n ti gbàbọ̀dè. Federal government, Federal Police Force of Nigeria, ẹ dákun ẹ take over ẹjọ́ Quadri. Ẹ bá wa take over ẹjọ́ Quadri. Gbogbo wa la bímọ, gbogbo wa ni bímọ. Wọ́n ń gbowó. Ǹjọ́ yẹ kẹ́ni tọ́mọ rẹ̀ kú kó lè tẹ̀ máa sanwó ká tó ṣe investigation? Ẹni tọ́mọ rẹ̀ kú sọ yẹ kẹ́ni ṣe sanwó ká tó máa ṣe tracking? Sọ yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tọ́mọ rẹ̀ kú tó wà nínú ìdààmú, tó wà nínú wàhálà, ẹ tún wá ní kó lọ máa mówó wá. Bàbá wa ń ta mọ́tò, ó ń tagbá, ó ń tàwo, ó ń tagbọ̀n, ó ń tàwò, kò bá sí bàbá sáàsùn lẹ́ni tọ́mọ rẹ̀ ti kú already. Ẹni tó ti lùsí ọmọ, ó tún wá ń lùsí property lórí pé ó fẹ́ rí òkú ọmọ rẹ̀. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ sì wà ní charge, ẹ̀yin náà sì bímọ. Ẹ̀yin náà bímọ tó bá jẹ́ pé ń ṣe lẹ́fẹ́ dọwọ́ bo òdodo lórí ikú Quadri, pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọmọ yín náà kú lójú ayé yín. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà ní charge ẹjọ́ náà tó bá jẹ́ pé ń ṣe lẹ́fẹ́ dọwọ́ bo òdodo lórí ikú Quadri, àwọn ọmọ tí náà kú lójú ayé yín. Bí ìsìn láàyè, bí kúdírátì láàyè tààlà. Mo wá láàárọ̀ yìí láti wá fi àìdùnnú mi hàn lórí ọ̀rọ̀ ikú Quadri ni. Èyí tó gbé mi wá láàárọ̀ yìí nìyẹn. Mo wá tó ń padà bọ̀ ibi tí ọ̀rọ̀ náà bá padà já sí. Torí pé nínú gbogbo tó lọ ń bá fáwa náà láti lè tọpinpin ọ̀rọ̀ yẹn, àwa náà ó gbé gbèsè lé lórí. Torí ìdí eléyìí, bàbá wa PPR ọlọ́pàá ni Prince Múyìwá Adéjọbí, kò ní sí kò ní rẹ̀yìn, ẹni ire ni yín, èèyàn dáadáa ni yín. Ẹ fẹ́ràn òdodo, ẹ sì fẹ́ràn kídájọ́ òdodo wáyé. Ẹ dákun bọ́rọ̀ ṣe jẹ́ la sọ fún yẹn o. Ọ̀rọ̀ Quadri tí wọ́n pa nílùú Ògùn State, ẹ dákun abẹ́ni, ẹ bá mi táàgì bàbá mi Prince Múyìwá Adéjọbí.
ọmọ wọn nílùú Òwu ẹ bá mi táàgì wọn àwọn èèyàn rẹpọ̀ nù sí ọlọ́pàá ṣùgbọ́n àwọn olórí ibú bẹ̀ wọ́n máa ń fẹ́ ọmọ ọ̀sán ni wọ́n àwọn èèyàn dáadáa pọ̀ nù sí ọlọ́pàá o tí wọ́n máa ń ṣiṣẹ́ gidi ṣé báwọn kan ni wọ́n ṣiṣẹ́ tí wọ́n fi mú Abraham nílùú àbí ṣé báwọn ọlọ́pàá kan ni wọ́n ṣiṣẹ́ lórí ikú aṣọ nílọrin tí wọ́n mú Abraham ṣé à ń ṣàdúrà fáwọn tó ṣiṣẹ́ yẹn iṣẹ́ nìyẹn yàtọ̀ sí kéèyàn orí òdodo kọ́ wa máa fẹ́ ra òdodo láre torí tí ó jẹ àwọn ọlọ́pàá gidi ń bẹ tí wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn olórí ibú wọ́n ń bẹ nínú sí ọlọ́pàá tó jẹ́ pé wọ́n á rí òdodo báyìí ṣùgbọ́n torí nǹkan fẹ́ jẹ wọn à ní jẹ́ kó òdodo hàn bàbá wa Prince ẹ dákun abẹ́ni ẹ bá wọ àwọn èèyàn gidi kẹ́rin investigate mọ́tà yẹn a fẹ́ mọ̀ ṣé pásítọ̀ yẹn lọ pa Kọ́dí lóòótọ́ sóhun àtàwọn ọmọ yẹn lọ pa Kọ́dí lóòótọ́ ṣé pásítọ̀ yẹn ṣe lóòótọ́ ló ní ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ pé òun ló lórí wọn àkọ́dé tó ń tí wọ́n sọ a fẹ́ mọ̀ kò ní bàjẹ́ yóò mọ̀ dá sí ni mo fi àsìkò yìí mo fi ń rọ̀ wá ẹ dákun iftar program tá à ń ṣe èní yìí la máa bẹ̀rẹ̀ adẹ̀ ń lọ láàárọ̀ yìí sí school of handicap nílùú Òṣogbo láti lọ donate àwọn oúnjẹ fún àwọn ọmọ school yẹn tí wọ́n ń gbààwẹ̀ ẹni ó bá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ lórí kò dúró níbẹ̀ o lẹ́yìn ìgbà tá a bá donate oúnjẹ fún àwọn ọmọ school tí wọ́n wà ní hostel tán jẹ́ mùsùlùmí tán gbààwẹ̀ lẹ́yìn ìgbà tá a bá donate oúnjẹ fún wọn láàárọ̀ tán lẹ́yìn ìgbà yẹn a tún máa wá ṣètò bá a ṣe máa fún àwọn aláìní lóúnjẹ láwùjọ àwọn opó àwọn less privilege a tún máa ṣètò bá a ti máa fún wọn lóúnjẹ láwùjọ lẹ́yìn tá a bá donate oúnjẹ tìní fún wọn tán ẹni ó bá fẹ́ dá sí program iftar àwọn donation tá à ń ṣe ètò oúnjẹ tá à ń ṣe fáwọn èèyàn ẹni ó bá fẹ́ dá sí ẹ lè bá wa dá sí lórí account foundations account ìyẹn Sujaif lórúkọ foundation wa Sujaif account number tá à ń lò ó ní Jaiz Bank là ń lò account number tá à ń lò ní Jaiz Bank ó ní 0019195999 0019195999 láàárọ̀ yìí a fẹ́ lọ donate 1 bag of rice 1 bag of gari indomies school bags àtọ́nìrànkàn so pẹ̀lú interview kúrò láàárọ̀ ìpọ̀ tá a fẹ́ lọ donate 1 bag of beans ó ń bẹ́ẹ̀ fún àwọn students àwọn ọmọ iléèwé tí wọ́n jẹ́ handicap nílùú Òṣogbo tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ń gbààwẹ̀ ẹ máa fẹ́ pè mí ẹ lè pè sórí 080 36 33 33 13 so iléeṣẹ́ kan sì ń bẹ ẹni ó bá fẹ́ ṣe físà tó fẹ́ kọ tíkẹ́ẹ̀tì tó fẹ́ lọ hajj and umrah Kimsodat travel and tour hajj and umrah services ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ wọn láti bá wọn rìnrìn àjò ẹ lè pè mí iléeṣẹ́ náà dá púpọ̀ wọ́n yáàyì èèyàn dáadáa ni wọ́n o ní bá wọn rìnrìn àjò kẹ́ kábàámọ̀ Kimsodat travel and tour hajj and umrah services ẹ fẹ́ lọ kò síbi tẹ́yàn lè bá yín ṣe físà sí kò sí ẹ fẹ́ kọ tíkẹ́ẹ̀tì ni wọ́n lè bá yín kọ tíkẹ́ẹ̀tì iléeṣẹ́ náà wà reliable wọ́n dáa wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ń bẹ lọ́ṣogbo wọ́n ń bẹ ní Ọ̀ṣun wọ́n ń bẹ l'Àbújá kò síbi tẹ́yàn lẹ́ka sí iléeṣẹ́ náà dá púpọ̀ Ọlọ́run ní fi wálẹ̀ o ẹni ó bá fẹ́ support donate tó fẹ́ support foundation wa lórí donation tá à ń ṣe fún àwọn alájọlájọ fún àwọn tẹ́bí ń pa fún àwọn ọmọ school a tún máa lọ prison a máa lọ gbé oúnjẹ fún àwọn prisoners tí wọ́n jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó jẹ́ pé sàárì wọn jíjẹ ó nira ìsinu wọn jíjẹ ó nira gbogbo àwọn ìrìnàjò tá a fẹ́ rìn nínú àwẹ̀ nìyẹn ẹ má fẹ́ donate bó fún wa lówó àgbà bó fún wa ní oúnjẹ àgbà tòró oúnjẹ náà láàfin owó tẹ́ bá fún wa rà ní tẹ́ bá donate fún wa a máa gbà bójú owó ni bójú oúnjẹ ni ìgbà tó bá jẹ́ pé donation lẹ́fẹ̀ẹ́ ṣe sínú account Sujaif lórúkọ foundation wa Jaiz Bank là ń lò account number wa ní Jaiz ó ní 0019195999 tẹ́ bá wá fẹ́ pè mí tẹ́ fẹ́ reach out sí mi ẹ lè gbé sórí nọ́mbà mi 080 36 33 33 13 assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.